Ẹ̀yin tèmi, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ káàárọ̀ bí tẹ́ bá ti ní àǹfààní láti máa wo ètò yìí o. Orúkọ tèmi ò yí padà, Kẹ́mi Bùkọ́lá ni orúkọ tèmi ń jẹ́. Adẹ̀kú ìsinmi aláyọ̀ tèmi, ìsinmi ológo ló máa jẹ́ fún gbogbo wa. Èní ni àkọ́kọ́ ọjọ́ Sunday lénìí. Ṣé gbogbo yín ṣé ẹ ti lọ sí ilé ìjọsìn? Torí èmi ti lọ, mo ti dé. Kí Ọlọ́run kó máa gbọ́ àdúrà gbogbo wa. Lágbára Ọlọ́run ní fi eléyìí ṣe àṣemọ fún wa o. A máa ṣe ọ̀pọ̀ ìsinmi láyé láṣẹ ti Ọlọ́run. Orúkọ tèmi ni Kẹ́mi Bùkọ́lá. Èmi ọmọ yín tòótọ́, àbúrò yín. Gbogbo oore tí ẹ ṣe fún mi ẹ̀yin tèmi, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń fún mi níṣẹ́, tẹ̀lé ṣe máa ń pè mí, tẹ́ máa ń fún mi nímọ̀ràn, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ògo yín máa búyọ. Mo ṣe fídíò kan ní ọjọ́ Friday. Nínú fídíò yẹn mo ṣe mistake díẹ̀, torí èmi mo ṣe ẹnu òun tì mí láti sọ̀rọ̀. Tí n bá ṣe àṣìṣe kan, màá jáde màá sọ. Mi ń ṣe àwọn tẹ́ pé máa pé màá jáde màá sọ. Nígbà tí mo ń sọ̀rọ̀ bàbá wa Buhari, lóòótọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ lásìkò wọn kò tẹ́ wa lọ́rùn, òun ló jẹ́ kí gbogbo wa máa sọ̀rọ̀. Bọ̀ ní bí mo ṣe ń sọ̀rọ̀, ó níbi tí mo ti sọ̀rọ̀ kan tẹ́ pé kò fẹ́ dàbí pé kéèyàn bú àgbàlagbà. Ìgbà tí máa wo fídíò yẹn mo pé kì í ṣe àbáyé mo fẹ́ bá sọ̀rọ̀. Àwọn ọmọ Kàlàbá tó máa pe Buhari pikin, àwọn ni mo fẹ́ bú láàrin yẹn tó ṣèṣì tí ọ̀rọ̀ yẹn lọ já sí pé bàbá yẹn ni mo ń bú, mi ò tó bú àgbàlagbà, torí ilé ire ni wọ́n ti bí mi lọ́mọ. A lè bá wọn sọ̀rọ̀ bọ̀ kí èébú má sí ní àárín nǹkan tá a bá ń sọ yẹn. So ẹ̀yin tèmi tẹ́ bá ti wo fídíò yẹn, Ọlọ́run ò ní jẹ́ ká yájú sí àwọn tó jù wá lọ. Bàbá yẹn ó bí mi lọ́mọ. So mo ní kí n wá sọ fẹ́yìn tèmi, ilé delete ẹ̀ ni kí n wá kú sọ fẹ́yìn tèmi pé kì í ṣe pé mo déédéé sọ̀rọ̀ èèyàn mi àti pẹ̀lú tínú bá ń bí èèyàn máa ń sọ àwọn nǹkan tẹ́ pé wàá máa wò pé àkòdé kí n sọ ẹ̀yin tèmi ẹ má bínú sí mi. A gbọ́dọ̀ sọ pé torí pé à ń sọ̀rọ̀ ká tó a máa fi máa ṣe pé ẹ̀kọ́ tá a ti gbọ́n lé tó ti kọ́ wa nílé yẹn ká wá fi ọ̀rọ̀ ẹnu bàjẹ́ níta, kò ní dáa fọmọlúàbí, máa wò abẹ́. So mo sorry nípa ọ̀rọ̀ yẹn. Ẹ̀yin tẹ́ bá ti wò ẹ ti wò, ibì kan náà ni, ibì kan péré náà ni. So àlàyé ni à ń ṣe, ṣùgbọ́n ibì kan ni tẹ́ bá ti wò. So kò ní jù báyẹn lọ nípa ibẹ̀ yẹn. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ nípa nǹkan tó ti ń ṣẹlẹ̀ náà ni mo fẹ́ sọ̀rọ̀ sí. Ṣẹ́rí bí náà yẹn ṣe ń ṣe láti ọjọ́ tó ti pẹ́ nìyẹn. Wọ́n àmúná lọ o, iná adédé já wálẹ̀ gbì tó bá tún yá tó háì, wọ́n dẹ̀ ń gbowó lọ́wọ́. Ara nǹkan tá ń sọ náà nìyẹn. A ti lọ sí NEPA ti complain, kò sí nǹkan tí wọ́n ṣe sí. Aya ń wò wọ́n. Tó bá yá nìsín, a lọ tan generator ni gbogbo adé ń lò. A ná owó epo, tá a ná ní owó epo láàrin ọ̀sẹ̀. Tẹ́ bá gbọ́ ẹ̀rọ Ọlọ́run á bá yín, ṣùgbọ́n a dúpẹ́ pé Ọlọ́run ò jẹ́ kí a mọ bí tá a ti mú owó náà. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ nípa ọ̀rọ̀ tó ń lọ náà ni mo fẹ́ sọ sí. Mo fẹ́ sọ nípa ọ̀rọ̀ tí bàbá wa Gani Adams tí wọ́n sọ, interview tí wọ́n ti sọ̀rọ̀. Màá play ẹ̀ fún yín, màá dẹ̀ sọ àwọn fídíò méjì mo máa play lénìí. Màá kọ́ play ti bàbá wa ti Gani Adams, màá kọ́ play ẹ̀ fún yín. So ẹ lè gbọ́ ó nọ̀rọ̀ tí mo fẹ́ sọ. Recharge your 9 mobile line and stand a chance to find the money. 1 million naira every day, 2 smartphones every hour. Ó sọ wípé àwọn àgbààgbà Yorùbá kan ti gbowó ni wọ́n ṣe darapọ̀ mọ́ àwọn. Ṣẹ́yìn bá wọn gbowó àbẹ́ ẹ̀ bá wọn gbowó sà. Irú question ló ń bí. Ẹ má bínú pé ọwọ́ mi lọ tẹ̀bẹ̀ yẹn ni. Mo sọ pé ẹgbẹ́ mi ló ṣe protest ní òyìnbó ní sàgbàlagbà lóyìnbó. Ó lọ bẹ̀rẹ̀ pé ta ló ní OPU tó wà ní Yorùbá One Voice. Níjọ́ tí wọ́n ti ń ṣe journalist, jọ́ ló gbọ́ pé Gani Adams compromise rí. Bọ́wádìí mi. Jọ́ ló gbọ́ pé Gani Adams gbowó lọ́wọ́ ìjọba. Ó gba ìgbọ̀dì fúnlẹ̀ Yorùbá rí. Ìgbọ́n tó ń sọ yẹn kò lè help gbogbo ọ̀rọ̀ tó ti sọ. Torí àgbààgbà Yorùbá wọn máa hate ẹ̀. Ẹ jẹ́ ẹni sùúrù, kí n sọ sí ọ̀rọ̀ tí bàbá wa sọ yìí. Wọ́n ní ọjọ́ wo ni àwọn gbowó lọ́wọ́ àwọn olóṣèlú láti ṣe nǹkan kan fún Yorùbá. Mi lè dá sí ọ̀rọ̀ àárín yẹn, ṣùgbọ́n Ọlọ́run ló mẹni tó ń sin òun. Tó gbogbo aláwà láyé nígbà ayé Jonathan, adẹ̀gbọ́n nǹkan tó ń sọ táwọn àwọn aráàlú ń sọ nígbà yẹn.
bóyá òótọ́ bóyá irọ́ àyín tèmi tẹ́ bá ń wò mí lábẹ́ bóyá ibi tẹ́ bá ti ibi comment ẹ bá mi fi comment síbẹ̀ èmi ò lè sọ sí ìyẹn torí ìyẹn ti lọ nǹkan tó ń ṣẹlẹ̀ nísinsìnyí la fẹ́ ká sọ̀rọ̀ lé lórí ẹ ní gbogbo nǹkan tó ń ṣe yẹn àwọn àgbààgbà Yorùbá máa kórè rẹ̀ wọ́n máa hate ẹgbẹ́ ẹ ṣe fi ọ̀rọ̀ pé wọ́n máa hate ẹ̀ sílẹ̀ ẹ̀yin kan tẹ́ ń sọ̀rọ̀ yìí gan ṣé ẹ rò pé àwọn àgbààgbà Yorùbá yẹn gan nífẹ̀ẹ́ yín ni tẹ́yìn bàbá pé wọ́n máa hate èèyàn ẹ jẹ́ fìyàn lẹ̀ bàbá mi ọmọ ìyá èèyàn gan kórè èèyàn ń sìn ọmọ ìyá èèyàn gan hate èèyàn ẹ jẹ́ fi hate yẹn lẹ̀ kò sẹ́ni tí ẹni tó yáyí gan bá ti nífẹ̀ẹ́ jù gan wọ́n fẹ́ tì sínú kòtò ni ẹni tẹ́ wá mo nífẹ̀ẹ́ I love you wọ́n ti lọ sínú sàárè ẹ̀ ni ẹ fi bí ẹ̀hún nífẹ̀ẹ́ wọn ò nífẹ̀ẹ́ ẹ fi ilẹ̀ ẹni tó bá ní tẹ̀síwájú nílé ayé yìí àwọn ayé máa ń kórè rẹ̀ sórí wọn tó bá ń yọ̀ mọ́ yẹn tó ń fà mọ́ra yẹn wọ́n rí mọ́ pé ò jẹ́ nǹkan kan ni so bàbá wa Gani Adams ibẹ̀ yẹn ẹ ṣe bá mi fi ibẹ̀ yẹn lẹ̀ wọ́n hate wọn ìyẹn kọ́ la ń sọ ní ìsìn ẹ tẹ̀síwájú. ìsúnlẹ̀dì náà kò yé wa irú nǹkan tó ń sọ pé o ní ààrẹ wa kó wá lead wa ó pè mí lórí aago ibi tó bá fẹ́ pè mí pé tó wá join struggle pẹ̀lú position tí mo wà yìí wà wá bá mi lé wà wá ní ààrẹ o mo wá bá yín lé o tọ̀wọ̀tọ̀wọ̀ o mo fẹ́ kó wá lead wa mo bẹ̀ yín. ẹ jọ̀ọ́ ẹ̀yin tèmi ẹ ní pé kí Sunday Igboho wá bá yín lé tọ̀wọ̀tọ̀wọ̀ kó wá sọ pé ẹ wá lead wa o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo fẹ́ sọ nǹkan kan o èmi àti ẹ a jẹ́ ọmọ bàbá a jẹ́ ọmọ ìyá wa wá kú àbí bàbá wa wá kú a fẹ́ ṣe òkú ṣé èmi ni màá lọ bá ẹnìkejì mi pé wá o wá kájọ ṣòkú o wá jẹ́ ká ṣòkú bàbá wa o àbí jẹ́ ká ṣòkú ìyá wa o kò lè rí bẹ́ẹ̀ nǹkan tí ó ń ṣẹlẹ̀ yìí kì í ṣe Sunday nìkan ni ọ̀rọ̀ yìí kàn gbogbo èèyàn ló kàn tó pé ìdílé ẹ̀ ni ó fẹ́ kẹ́ wá jà fún nísìn ló ní right bàbá láti wá pè yín pé ẹ wá gbèjà mi nídìílé mi o mo fẹ́ bá àwọn kan jà o ẹ jọ̀ọ́ ẹ wá support mi pọkílì kì í ṣe tilé bàbá ẹ̀ kì í ṣe tilé ìyá ẹ̀ nìkan nǹkan gbogbo àgbáyé nǹkan gbogbo Odùduwà ọmọ Yorùbá ni so ẹ lè dúró pé kéèyàn kan wá bá yín pé ẹ kó ṣe wàá máa tọrọ ààyè àbí kó ṣe wàá dọ̀bálẹ̀ fún yín pé ẹ jọ̀ọ́ ẹ wá support mi o kò rí bẹ́ẹ̀ torí kì í ṣe ìdílé ẹ̀ ló fẹ́ jà fún kì í dẹ́ ṣe ìdílé ẹ̀ ló fẹ́ ṣe rálì fún ẹ tẹ̀síwájú bàbá mi. ẹ wá lead wa ní Ìbàdàn lórí protest àjọsọ tó bá yẹ pé ó ti tásìkò gbà sọ fún ẹ tí ò bá tásìkò gbà ní bàbá yìí ṣùgbọ́n orí social media ló ti ń pè mí nínú nǹkan bóyá pè mí ó wá jẹ́ kí àwọn security wá center sí mi lórí. ẹ ṣe bàbá mi ẹ ní pé ó yẹ kó wá pè yín pé kò dẹ̀ wá pè yín pórí social media ló ti ń pè yín ipe ìgbà tó wá pè yín yẹn ipe wá jẹ́ kí àwọn ọlọ́pàá kìnìkan wọ́n wá fọ́kọ̀sì sí yín ẹ jọ̀ọ́ bàbá mi nígbà tẹ́yìn gan náà ti sọ pé pípè tó pè yín lórí social media yẹn àwọn ọlọ́pàá wọ́n ti ń tẹ̀ yín kiri wọ́n ti ń ṣọ́ yín ẹ jọ̀ọ́ tó lọ́n ṣé irú èèyàn bẹ́ẹ̀ lẹ tún expect pé kó tún wá pè yín ipe bàbá mi o ipe ẹ jọ̀ọ́ ẹ wá support wa ní Ìbàdàn ẹ mọ̀ ipe bá a ṣe ń yọ só la ṣe ń yọ gbọ́ bóyá ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí torí mo mọ̀ pé kíní yẹn bí yín inú pé bó ṣe pè yín bóyá ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí bóyá ẹ ti sọ fún àwọn kan torí Sunday náà ìlú mọ̀ ká ni o ẹni táyé dẹ̀ ń fẹ́ ni bóyá bí tẹ́ ti sọ̀rọ̀ yẹn kékeré bóyá àwọn kan ti gbé lọ sọ fún Sunday Igboho pé wá o bàbá wa Gani mo sọ ni o pé mo ní orí bẹ́ẹ̀ o bá Gani Adams o wọ́n ti ń bínú o bó ṣe porúkọ wọn ní kíní yẹn wọ́n ti ń bínú o ṣé irú èèyàn bẹ́ẹ̀ lẹ tún wá expect àbí àwọn oṣù ọmọ Yorùbá ni ṣé irú àwọn Yorùbá yìí lẹ tí wọ́n expect pé irú èèyàn bẹ́ẹ̀ lẹ tí wọ́n expect pé tí wọ́n expect kọ́ọ̀lù ẹ̀ kó tún wá pè yín pé kẹ́ wá jà fóun nílẹ̀ Odùduwà tí òun ṣe ìjà ìdílé ẹ̀ tí ì ṣe ìjà ilé bàbá ẹ̀ ẹni irú èèyàn bẹ́ẹ̀ lẹ tí wọ́n expect pé kó pè yín kò mi rò pé ó lè rí bẹ́ẹ̀ bàbá mi ẹ continue. wọ́n á sẹ́ńtà sí mi lórí bíbá yìí pé èmi gan mò ń tì ẹ́ pé kó lọ sọ̀rọ̀ wa ó dẹ̀ tí wọ́n sọ̀rọ̀ tán kò ti gbé àdúgbò tẹ̀ pé mi tó bá tẹ̀lé wá sẹ́kọ̀ọ́ pé ààrẹ o ẹ jẹ́ ká jọ ṣe kínní o I need assistance yìí o àwọn mẹ́fà tí mo ní Ìbàdàn nínú ọmọ ẹgbẹ́ mi ó kéré jù wọ́n á wọ 500,000 bàbá ní ìgbà tiẹ̀ jáde tí n bá ṣí àwọn ọmọ wa sẹ́yìn yẹn ó kéré jù lánàá wà ní 10,000 but ó ti expose everybody ó ti create alarm débi pé àwọn security network gan wọ́n á monitor gbogbo àwọn tó yẹ kó jẹ́ key people bẹ́ẹ̀ kan náà ṣe máa ń ṣe o ó máa fi propaganda ó má dẹ̀ jẹ́ kí Yorùbá máa suspect ẹ̀ pé àbí wọ́n lò ó ní. bàbá ṣé a rí nǹkan tẹ́ ẹ sọ ní àárín yẹn ẹ kì í sọ díẹ̀ sí i
ẹni pé ẹjẹ tiwa àwọn Yorùbá máa rò pé báyọ̀ ń fẹ́ Ìgbòho láti ọjọ́ tí gbogbo ayé ti mọ Sunday Odùduwà Sunday Ìgbòho gbogbo èèyàn ẹni tí ò súnmọ́ gan wọ́n mọ̀ pé kì í ṣe ẹni tó ráyè pé ká ṣe ibi tó bá lòun lọ lòun lọ ibi tó bá lòun lọ òun lọ ẹni tó bá wá sọ́dọ̀ yín àyè sọ fún pé kò tí ó tásìkò àbí kò tásìkò nǹkan tẹ́ ẹ mí ni pé tó bá wá sọ́dọ̀ yín ẹni pé kó lọ mẹ́lò kó lọ sinmi ẹ̀dọ̀ kó má jà kó má ṣe nǹkan kan bẹ́ẹ̀ tí mi tẹ̀ tí ìfẹ́ sí ó níbi tí mo ẹ̀pọ̀ ọ̀rọ̀ yín. àbí wọ́n lò ní torí àwọn òpẹ́ suspect yàn wọ́n lò wọ́n ti ń lo ẹni yẹn assassin so a gbọ́dọ̀ wà very careful torí bíjọba bá ṣe àwọn máa plant àwọn èèyàn tó ń struggle wọ́n máa ń ṣe ẹ rò pé a máa sọ̀rọ̀ bí èèyàn gidi ó fẹ́ bọ̀ bí yín o. ṣé ẹ lọ́rọ̀ tẹ́ sọ yìí àwọn ọmọ Yorùbá ò mọ o bó bẹ́ẹ̀ ṣe wá sọ yìí ṣé ìgbà tẹ́yìn jàjọ Odùduwà ń gbà yẹn bàbá mi ṣé wọn pé ẹ̀yin ajagun in fact mo like yín bàbá nígbà yẹn má gbọ́ Gani Adams ní o ìgbà kan tẹ̀ lọ tì í mọ́lé ẹ ṣe gbogbo ẹ̀ so ẹ sọ fún wa ń gbà yẹn pé bóyá wá láwọn kan tí wọ́n ń lò yín torí ẹ̀mọ́ ọgbọ́n tán láyé kí a wà lọ sọ́run ẹ̀yin lẹ́tọ́ wá já wa sí ìsòtọ́lẹ̀ mi ò mọ̀ pé èèyàn tó bá ń jà ó tún ní àwọn kan tó máa ní máa jà lọ kó fi lọ mọ bíbẹ̀ ṣe jẹ́ ẹ̀yin lẹ́tọ́ sọ báyìí torí kò yé wẹ̀mọ̀ ẹ̀yin náà gbọ́n jù wá lọ ẹ̀yin lẹ́tọ́ sọ ń sì pé bóyá wọ́n lò ó nǹkan tí ò bá ṣojú èèyàn ò lè sọ mí àjẹpọ̀ nǹkan báyìí irú nǹkan báyìí ó ti ṣẹlẹ̀ sí ẹni tẹ́ mọ̀ àbí tó ti ṣẹlẹ̀ sí ẹ̀yin gangan àbí ó ti ṣẹlẹ̀ sí ẹni tó súnmọ́ yín lẹ́ fi ń já wa sí ìsìn lẹ́ fi ń já wa sí pé bóyá wọ́n fẹ́ lo Sunday Igboho fún wa ni pé kó lè fi mọ síkírìtì àwa Odùduwà kó lè wá sọ fún wọn ẹ ń sọ fún wọn ẹ tún ní ẹni ó lè jẹ́ bẹ́ẹ̀ but mo mọ̀ pé tí nǹkan bá ṣẹlẹ̀ èèyàn ò ní sọ ó dẹ̀ pé ó ti ṣẹlẹ̀ ẹ ti rẹ́ni tó ṣẹlẹ̀ sí nìyẹn ṣùgbọ́n bá fi yé yín pé bàbá irú ẹ̀ Sunday ò lè ṣe é no kò lè ṣe é kò lè ṣe é. ìṣirí tó bá wà láàrin yín àmọ́ àwa lọ sọ fún ìjọba tó bá ti pọ̀ ní destroy group yẹn tán àwa back out àwa give excuse bí ìjọba yìí máa ṣe nìyẹn o but mi ò sọ pé. bàbá ọ̀rọ̀ fẹ́ sọ yìí mo wo show kan tíyàn kan sọ pé sílé kan kìnnì kan bìtúrẹ̀ lágbájá èmi ò lè sọ èmi mo jọ mọ tó yẹ pé so ẹ wo ọ̀rọ̀ tẹ́ ń sọ ẹ̀rọ tá ń sọ lórí social media yìí àwọn èèyàn tó mọ̀ ọ́ gbọ́ pọ̀ o àwọn èèyàn tó ẹ̀pọ̀ mọ̀ ọ́ gbọ́ tẹ́pọ̀ bá gbọ́rọ̀ kalẹ̀ báyìí gbàm ẹ máa rò pé báyá ẹni yẹn àtọ̀hún ló ti mọ́gbọ́n ẹ̀wà ni o ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ọ̀rọ̀ yìí àwọn èèyàn bá yín tàǹsì ẹ̀ sí nǹkan wọ́n bá yín pín sí wẹ́wẹ́ wọ́n bá yín sọ bó ṣe jẹ́ wọ́n á sọ fún yín o tó náà máa rò pé báyá ìgbà tí wọ́n kó Odùduwà àjọ ń gbà yẹn ṣe mọ̀ pé ẹ wà lẹ́yìn èèyàn kan kó di pé ẹ̀yin náà wá dá dúró wọ́n á rò pé báyá nǹkan tẹ́ ń sọ nípa ọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ yẹn wọ́n á rò pé báyá àwọn yẹn náà Yorùbá burú kẹ̀ mo ń gbọ́ yín bàbá mi. ó ṣe rí bẹ́ẹ̀ o ọ̀tún bá ti ń sọ̀rọ̀ jù nípa yín a máa wò pé àbí wọ́n ń lò ní fún wa ni bó ṣe rí yẹn. mo ní rántí pé àwọn hoodlums tó ń kidnap yàn tó ń pa àwọn èèyàn ṣe mọ̀ pé mi mo rí ìsàlámù yẹn. màá ń play bẹ́ẹ̀ onílé tí ṣe àrí nǹkan tí bàbá wa sọ yìí wọ́n sọ gbogbo ẹ̀ tán wọ́n sọ nǹkan tèmi fẹ́ sọ ni wípé ṣe rí ọ̀rọ̀ tí bàbá wa Gani Adams wa sọ yìí ìgbà tí mo gbọ́rọ̀ yẹn ó omi kọ mí púpọ̀ mo ronú pé ọjọ́ òní ò bá fẹ́ bọ́ ẹ má jẹ́ kí n gbàgbé sọ̀rọ̀ míì Sunday Igboho kó tó dá sí ọ̀rọ̀ Odùduwà ṣe mọ̀ pé ó pẹ́ kò dé ṣe Sunday Igboho nìkan ló jáde ní gbogbo Nàìjíríà wa yìí àwọn kan sọ pé àbọ̀nà ti jáde wọ́n jáde níbi tó pọ̀ o wọ́n jáde níbi tó pọ̀ iye Sunday nìkan ló jáde gbogbo Nàìjíríà ó ṣe wá jẹ́ pé Sunday nìkan ni àwọn ayé wa ń pariwo bàbá Gani Adams mi lè máa wá fídíò yẹn wọ́n ti interview yín rí tẹ́ ẹ sọ pé Odùduwà yẹn gọgọgọgọgọ la fẹ́ so gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn interview tẹ́ ń sọ fún yín tẹ́ ń dáhùn yẹn tẹ́ ń support Yorùbá pé Odùduwà la fẹ́ yẹn nǹkan tó tún irú èmi nǹkan tó jẹ́ kí kémi náà fara ti Odùduwà nìyẹn pé a tẹ̀ ti rí àwọn bàbá wa níwájú nǹkan tó dẹ̀ máa tún push àwọn Yorùbá míì nìyẹn tó fi tẹ̀lé Odùduwà ó ṣe wá di ní ìsìtá sọ pé support support kan ṣe rally wọn sọ ẹ̀dẹ̀ ní wọn support pé wọ́n ṣe rally ẹ̀yìn tí èmi ò máa tún fi fídíò kan wọ̀nyí o wípé kì í ṣe Sunday nìkan ló ṣe rally ní Èkó yìí ní Ogun State wọ́n ṣe rally àwọn ọmọ ẹ̀yìn bàbá wa Gani Adams wọ́n ṣe rally ní Ogun State ẹ gbọ́.
ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe ẹ má gbàgbé ìṣẹ̀ṣe. ọmọ Oòduà ni mí. tọkàntọkàn ọmọ Oòduà ni mí. tọkàntọkàn. ọ̀pọ̀lọpọ̀ lè máa wù pé kí ni nǹkan tí à ń ṣe lébi. tí ẹ bá wò ó a sọ pé èyí ni October 1st tí orílẹ̀-èdè Nàìjíríà yìí tó pé 60 years. àwa wò yí pé látìgbà tí Nàìjíríà tó ti wà kí ni ilẹ̀ Yorùbá kí ló benefit nínú ẹ̀. kò sí nǹkan tí a benefit torí ẹ̀ la ṣe ń fi àsìkò yìí pariwo pé a fẹ́ kí ilẹ̀ Yorùbá ilẹ̀ Oòduà a fẹ́ kó dúró. ìyà tí ọmọ Yorùbá tí wọ́n jẹ ní orílẹ̀-èdè Nàìjíríà yìí ó ti tó gẹ́ ilé yìí ó tó gẹ́. a fẹ́ kí ilẹ̀ Yorùbá a fẹ́ kó dá dúró a fẹ́ Oòduà Republic ó là ń béèrè fún torí látìgbà tí orílẹ̀-èdè Nàìjíríà ti wà kò sí nǹkan tí ọmọ Yorùbá kò sí àǹfààní tá a jẹ́ mẹ́. àwọn tó jẹ́ ọmọ Yorùbá tá a gbójúlé yíṣe ni wọ́n ń tà wá tí wọ́n ń gbowó orí wa torí ẹ̀ la ṣe wò ó pé àsìkò yìí àsìkò ẹ wò ẹ tó jẹ́ kí n tẹ̀ ẹ jẹ́ kí n sọ ọ̀rọ̀ náà ẹnì í sọ yí pé ìgbà táwọn ti gba òmìnira yí pé àwọn tá a gbójúlé yí pé ṣe ni wọ́n ń tà wá tó ń gbowó lórí wa. ó yẹ kí n wá ti ibi tí Sunday Igboho tóun náà ti sọ̀rọ̀ sáwọn àwọn Yorùbá wọn ò rélé ìgbéjáde àwọn èèyàn wọn ò sọ̀rọ̀ lórí eléyìí o ó sì máa sọ̀rọ̀. ká máa jà fúnra wa pé a fẹ́ Oòduà Republic adémọ̀ pé àsìkò yìí ni ó la pé àwọn ọ̀gá wa tó wà lẹ́yìn wa tí wọ́n ní ká máa nìṣó gẹ́gẹ́ bí àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò. ṣẹgbọ́n. wọ́n ti dúró àti ọ̀pọ̀lọpọ̀ àwọn. ó ní àwọn àgbààgbà tó tẹ̀lé gẹ́gẹ́ bí àwọn ọ̀gá wa Ààrẹ Ọ̀nà Kakanfò so Odùduwà gangan ló jáde ní Ogun State yìí o. ààrẹ ilẹ̀ Yorùbá yìí a máa bó di dandan kan fún wa torí tí ẹ bá wò ìgbà tí ààrẹ orílẹ̀-èdè sọ̀rọ̀ ó sọ pé epo tó wọ́n ó ní ṣé epo tó wọ́n yìí ó ní ṣé epo wọ́n tó ti Saudi Arabia dábì pé nǹkan tó jẹ́ kó yé wa ni pé epo ò tí ì wọ́n rárá ẹ wo iye tá a ra rice nísìnyí ọ̀pọ̀lọpọ̀. ibi tí mo fẹ́ gbọ́ mo ti gbọ́ bàbá mi ó ṣe. àwọn ọmọ Gani bàbá wa Gani Adams wọ́n jáde ní Ogun State yẹn o ẹ lọ wò ó wà ní orí péjì Koiki Media lórí YouTube ibẹ̀ ló wà ó wà lórí YouTube ó dẹ̀ wà lórí Facebook bó ṣe wà lórí Facebook ló wà lórí YouTube náà. èmi wá wò pé kí ló wá ń dé tó jẹ́ pé ti Sunday Igboho ní gbogbo yín wá ń pariwo ní gbogbo yín wá ń pariwo Sunday ni o Sunday ni o Sunday ni o ó wá jẹ́ nǹkan tó yà mí lẹ́nu ẹnì sọ pé àtìlẹ́yìn bàbá wa Gani Adams àwọn OPC gọ́gọ́gọ́ lélẹ́yìí o ṣe pé bàbá olóyè Sunday kò sínú ẹgbẹ́ kankan OPC gọ́gọ́ ló jáde ń bí ó wá yà mí lẹ́nu pé ó ṣe wá jẹ́ ti Sunday a mọ̀ pé àwọn àtẹ̀ ń sọ pé báyọ̀ fi ń wá kóun ní star àbí kóun lókìkí ni ọmọkùnrin tí mo tó ti rẹ́ẹ̀n Facebook kò tí ì dé rárá ẹ wá ní ìjàgbara mélòó ló ti gbà ṣé ẹ gbàgbé tí ogun Mọdákẹ́kẹ́ àti Ilé-Ifẹ̀ ni mi ò fẹ́ lọ síbẹ̀ yẹn nǹkan tèmi wá nínú ọ̀rọ̀ yìí ni pé oríṣiríṣi kan ọ̀rọ̀ wa ń ṣẹlẹ̀ nípa tí bàbá wa Gani Adams mo ti sọ nǹkan tó wà bẹ́ẹ̀ pé ọmọkùnrin yìí ẹni kó pè yín tó wá pọ̀ ọmọ ẹ̀yìn yín ni lẹ́lẹ̀ máa expect kó pè yín kẹtù pé òkè o pè mí o lọ ṣe báyìí o ẹ̀ẹ́dẹ̀ mi rò pé ẹ̀dẹ̀ close láti ilẹ̀ mi dẹ̀ bọ̀ pé báyà ọmọ ẹ̀yìn yín ni tó yẹ pé ẹ ti nájọṣepọ̀ rí ni ló lè máa pè yín bàbá ìgbà tẹ́ ẹ̀ nájọṣepọ̀ mi ò ní nǹkan tó fẹ́ pè yín fún ẹ̀dẹ̀ ni pé ẹ̀ ránṣẹ́ pé ẹ fẹ́ máa ṣe nǹkan tí ń díẹ̀díẹ̀ àwọn ọmọ ẹ̀yìn jáde ní Ogun State àwọn ọmọ ẹ̀yìn tí wọ́n jáde ní Ogun State fídíò ọ̀rọ̀ tó ń sọ yẹn fídíò ẹ̀ wà ń bẹ̀ ọ̀rọ̀ tó ń sọ ni mo sọ fún yín wọ́n jáde ní Ogun State ẹ má jẹ́ kí a fi ọ̀rọ̀ yìí dá wàhálà alẹ́ láàrin àwọn ọmọ Yorùbá ẹ má fi ọ̀rọ̀ yìí dá wàhálà alẹ́ láàrin ara yín torí irú nǹkan tí bóyá ṣe gbé kalẹ̀ ní ìsìn àwọn èèyàn máa ti bá yín rò síbòmí pé báyà ẹ kò tí ẹ ní nǹkan kan sínú fún ọmọkùnrin yẹn ni mo dẹ̀ mọ̀ pé kò lè rí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn máa rò síbẹ̀ tó ń gbà tẹ́ ní kéèyàn má ṣe rálì táwọn ọmọ ẹ̀yìn ṣe rálì tó wá jẹ́ pé ti Sunday Igboho lẹ́wà ní ẹ̀fẹ́
ibi pé ó ti bú àgbàlagbà kò bú àgbà, ó ní àwọn kan jọ wà kódà ọ̀rọ̀ yìí kò tá mọ́ yín rárá, kò kàn yín rárá, kò kàn yín lọ́wọ́, kò kàn yín lẹ́sẹ̀. Ó ní àwọn kan wà tí wọ́n jọ sọ pé àwọn máa jáde, òun dẹ̀dẹ̀ sọ ẹ fi díẹ̀ múlẹ̀ pé kò pè yín, ó já sí pé kò bá yín wí dápẹ́ ẹjọ́ sọ ẹjọ́ plan pé àbúrò mi Sunday Igboho má wọ́rì àjọ máa ṣe rálì yẹn ni, àjẹpẹ́ yìí ló ń bá wí. Ẹ̀yin náà kọ̀ǹfàmù ẹ̀ pé kò pè yín, ipe kò pè yín, so kì í ṣe ẹ̀yin ló ń bá wí. Àwọn tó ń jọ plan pé má wọ́rì àjọ máa jáde láti ibì kan tí wọn ò dẹ̀ rí wọn, lòun ló fìbínú sọ̀rọ̀ sí. Tó bá jẹ́ ẹ̀yin náà ẹ̀ sọ jù bẹ́ẹ̀ lọ. Torí lọ́kàn ara máa wò pé wọ́n ti òun síwájú ni, gbogbo nǹkan tẹ́jọ sọ àṣẹ ọ̀rọ̀ yẹn kò dénú. Wọ́n ní ìfẹ́ tá a fẹ́ dìyẹ kò dénú, òun ní ọmọkùnrin yẹn fi bínú sọ̀rọ̀. Ẹ̀yin dẹ̀ wá fẹ́ mú ọ̀rọ̀ yẹn, ẹ á fẹ́ fà sọ́dọ̀ yín pé báyá ó ń bá àwọn àgbààgbà Yorùbá wí, kò dárúkọ àgbààgbà Yorùbá o. Ó ní àwọn táwọn jọ sọ̀rọ̀ tí wọ́n dẹ̀ dalẹ̀ lénìí ló ṣépè fún. Ẹ má sọ ìjà yìí di ìjà ẹ̀yin àti Sunday Igboho, kò ní dáa o. Torí ọ̀rọ̀ yìí àwọn tó bá máa dọjọ́ wájú kọ́rọ̀ yín kí ọ̀rọ̀ yìí má lọ wà nínú ìwé ìtàn. Ẹ lè ní Odùduwà ní bọ́sí kó lọ bọ́sí lọ́jọ́ wájú. Ọ̀rọ̀ yìí á wà nínú ìtàn títí ayérayé. Ilé ayé yìí èèyàn máa ń yọra ṣe, bẹ́ẹ̀ náà ṣe sọ pé èèyàn máa ń ṣe nǹkan díẹ̀díẹ̀ ni. Ṣé lè bá fi iyè dénú ọ̀rọ̀ pé wọ́n interview yẹn, gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ̀ dá ńlẹ̀ yẹn, ọ̀rọ̀ yín kò pọ̀ rárá ṣùgbọ́n ó tóbi. Táwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí báyìí pín sí wẹ́wẹ́, ó kéré lẹ́nu ṣùgbọ́n ó pọ̀ nílẹ̀. Ẹ mọ̀ kọ́ ní pé kí ẹyin fọ́ ṣe ọ̀pá àtúká ni. Ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù. Ó wá dàbí pé ẹ ti jọ níjà àti tẹ́lẹ̀ bí ìdẹ̀rù pé níjà. Ọmọkùnrin kò dẹ̀ tó lè sọ̀rọ̀ máa pọ́n yín lé ni. Mi rí kódà ọmọ kékeré kò sẹ́ni tó ìsọ̀rọ̀ ọmọkùnrin yẹn pé ó yájú sùn rí, ó máa pọ́nyàn lé ni. Ẹ ṣe jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan. Yorùbá máa lọ, Yorùbá ò ní lọ. Ẹ ṣe jẹ́ ká tiẹ̀ fi ká tiẹ̀ ṣe ara ní ṣùṣù ọ̀wọ̀ náà. So orí di eléyìí mi rò pé Sunday ní ó rí ó sọ̀rọ̀ sí yín, ọ̀rọ̀ tó sọ yẹn kò bá yín rárá o, kò tá bá yín o, kò dẹ̀ ń fi ń wá òkìkí rárá. Ọmọkùnrin mo ti pẹ́ Facebook, mo ti ń gbórúkọ ẹ̀ ti pẹ́, Facebook kò tí jáde. Ṣé káwọn èèyàn wọn sọ pé Sunday wá káwọn èèyàn mọ̀ nísìnyí ajẹ́pọ̀ ń tọ̀ wọn ò sí ní ayé yìí, bóyá ó wà nù wòlẹ̀, kò sí ní Nàìjíríà yìí. More than bí 20 years ago lèmi ti ń gbórúkọ ọmọkùnrin yẹn, kò rí pé social media tó wá dé èèyàn tó wá rí ń bẹ̀. So ẹ má jẹ́ ká fi ọ̀tẹ̀ ṣe é, ẹ má jẹ́ ká fi ọ̀tẹ̀ ṣe àwọn ọ̀rọ̀ tẹ́tẹ́ sọ yẹn gan. In fact mi ló máa sọ ń bá ní kí n máa sọ ń pẹ̀ ń bá ní kí n máa sọ́sọ́sọ́ ilẹ̀ aṣú ilẹ̀ amọ́, ṣùgbọ́n mo dá dúró lórí ọ̀rọ̀ ti bàbá wa Gani Adams. Ọdún yín dẹ̀ máa pẹ́ lórí ilẹ̀ lórí oyè tẹ́ gẹ yẹn fọmọdé joyè àgbà, kódà eyín gbogbo yín ti máa kán báyìí kẹ́ tó kọ́nà tó pè ń sọ́dọ̀ o. Ẹ pé 120 years lágbára Ọlọ́run. Èmi ò ní fẹ́ kán mú ọ̀rọ̀ yín mọ́wọ́ o. Tẹ́ bá mọ̀ pé ọ̀rọ̀ Odùduwà ẹ̀ nífẹ̀ẹ́ sí, ṣé ni ẹ bá ṣe ẹ mọ bọ́gbọ́n tẹ́ máa dá sí, ṣé pé ẹ máa wá síta, ẹ máa ẹni tó tún wá dúró, ẹ dẹ̀ mọ̀ pé ara ń kan àwọn ọmọ Yorùbá ń sí, ara ń kan wọ́n. Gbogbo àwọn tó ti nífẹ̀ẹ́ yín kó má di pé máa rò pé báyà ẹ fẹ́ máa gbàbọ̀dè fún wọn. Nǹkan táwọn Yorùbá máa rù nìyẹn o. Mo fi Ọlọ́run bẹ̀ yín, ẹ jẹ́ kí gbogbo ẹ̀ kó lọ tán. Odùduwà bọ́ sí kò bọ́ sí ọ̀rọ̀ bí ọ̀rọ̀ ìjà ọ̀rọ̀ asọ̀ ká máa sọ̀rọ̀ síra wa. Wọ́n ti gẹ̀gà kan tán lọ́jọ́ Wednesday kó tó wá lọ bẹ̀ ní Saturday, ó ṣe ti jáde. Ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó jáde, ẹni tí ò tiẹ̀ jáde ńkọ́ tó yẹ pé nílé ló lẹ́ẹ̀kì sí ńkọ́. Ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó jáde. Yàtọ̀ sí pé Sunday Igboho ṣe léyìí tí wọ́n bá gbalẹ̀ lọ́wọ́ yín, mo ti mọ èèyàn, mo ti sọ lórí ètò yìí, mo ti mọ èèyàn tí Sunday Igboho gbalẹ̀ fún, tó ń gbalẹ̀ tó ti bá wọn gbalẹ̀, tí mo mọ̀ tó ti pè mí dáadáa, wọ́n ti lé mi ní mẹ́rin. Tó ń bá aráṣẹ́ ìlú náà ni tẹ́pọ́n máa ti yan jẹ, á dẹ̀ lọ́bẹ̀ àlọ́gbalẹ̀ ìfìyẹn fún wọn. Kì í ṣe kò dẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa ṣe, àwọn èèyàn ti mọ̀ pé ó máa ń gbèjà mẹ̀kúnnù ni. So mo fọlọ́run bẹ̀ yín o, Ọlọ́run ò ní bà wá lórúkọ jẹ́ o. Téèyàn bá ti ń ṣe Yorùbá dẹ̀ náà máa ń tẹnu mọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní ìsìn kó tó lè kúrò lọ́kàn wọn ní ìsìn mi mọ̀ tó gbogbo wọn nínú wọn ò dùn, ṣùgbọ́n mo mọ̀ pé kì í ṣe kọ́ báyà ẹ̀ ń bínú àbí nǹkan but bọ́rọ̀ yẹn ṣe gẹ́ lẹ ṣe sọ jáde, ṣùgbọ́n àwọn tó mọ̀rọ̀ ń gbé wọn gbé ẹ ṣáà ti rí bá àwọn èèyàn ṣe ń sọ̀rọ̀. Èmi ò tó bá àwọn tó bá jù mí lọ sọ̀rọ̀ anyhow, mo ṣe dára bá yín mu, ẹ ṣáà rí mo ṣe sọ.
àgbáyé máa dalẹ̀ bàbá olóyè Sunday Igboho mo lè fẹ́ sọ nǹkan kan tí ó bá ṣe pé tí Sunday bá bínú wípé yes òun ò tẹ sọ́pọ́ọ̀tì Odùduwà lẹ́nu àwọn èèyàn máa sọ pé àrọ̀ tẹ́ sọ fún ní o bóun ló fi yarí o inú àwọn èèyàn ò dẹ̀ ní dùn inú àwọn èèyàn ò ní dùn ṣùgbọ́n mo mọ̀ pé tí Sunday bá lóun ò ṣe òun ò lọ́wọ́ sí àwọn èèyàn míì á tún dìde ẹ ṣàwò rálì yẹn bó ṣe lọ kò sí ẹ̀dọ́ Ọlọ́run tó mọ̀ pé rálì yẹn lè tó yẹn èmi gan ò mọ̀ mo wà lé mo sọ pé ìyẹn ọ̀rọ̀ ilé àbí mi ọ̀rọ̀ yìí àbí mi lèmi tẹ mo wo everywhere bẹ́ẹ̀ inú mi dẹ̀ ń dùn pé àwọn ọmọ Yorùbá ẹni ọmọ Yorùbá òkú ẹnu wọn ti ń kò díẹ̀díẹ̀ so ó surprise wa pé gbogbo nǹkan báyìí ó lọ bó ṣe lọ ó ya àwọn èèyàn lẹ́nu at last àwọn èèyàn sì jáde so mo fọ náà bẹ̀yìn bàbá Sunday Igboho ẹ̀yin náà ẹ fi iyẹ̀ dénú bàbá wa Gani Adams ọjọ́ yín máa dalẹ̀ gbogbo yín tá a rí níwájú yìí àní gbọ́ òrè ìró búburú sí gbogbo yín o aṣíwájú tẹ́ jẹ́ ẹ̀ ní dèrò ẹ̀ lágbára Ọlọ́run lágbára ọjọ́ òní gbogbo àdúrà fún gbogbo Odùduwà nation àtàwọn ọmọ Nàìjíríà ayé wa máa dá o ìyẹn lọ mo fẹ́ sọ̀rọ̀ nípa àwọn èèyàn tó ń jáde tó ń bẹnu àtẹ́ lu Odùduwà yìí ẹ ṣe fi nǹkan tí ẹ jáde láti Ìbàdàn lẹ́ni tí mo wo fídíò yẹn ó wà lọ ń pàtàn ogún ọdún ẹjọ́ ìtàn 100 years ago 80 years ago ṣé ká lè mọ̀ pé mọ̀rọ̀ sọ ni ọ̀nkú ẹ wá lọ ń pàtàn ẹ̀yin tèmi tẹ́ ń wò mí o gbogbo àwọn tó ń jáde pé Odùduwà ò ní bọ́ sí yẹn ẹ lọ wò wọ́n dáadáa àwọn tí wọ́n ti jẹ tí wọ́n ti yó ni ṣé ẹni tẹ́bi ń pa ni ẹ máa mú àwọn tó jáde yẹn ẹ rí pé àwọn tí yà ń jẹ ẹni tí yà bá dẹ̀ jẹ rí àmọ́ bí yà ṣe rí ìyà ò dá lára ẹni tí yà bá jẹ rí àmọ́ bí yà ṣe rí gbogbo àwọn tẹ́lẹ̀ pọ́n jáde pé àwọn f'Odùduwà yìí àwọn tí yà ń jẹ ni ṣùgbọ́n èyí tí ẹ ti jẹun tẹ́ mọ̀ pé ẹ lè sanwó sùn ọmọ yín ẹ ti kọ́lé ẹ ti ra mọ́tò ẹ ń jẹun tó wù yín ẹ wá ní pẹ́pẹ́ sí òkò lè bọ́ sí ẹ jọ̀dọ̀ náà ṣé ẹ̀yin rí Ọlọ́run tó dá ọ̀run àtayé ni ẹ̀yin aráàlú òyìnbó tẹ́ fún wọn lówó tẹ́ máa ń ṣèdówó sí wọn ẹ̀yin ni mo dá lẹ́bi owó tẹ́ ń sẹ́ẹ̀nì sí wọn ló jẹ́ kó máa ṣe fẹ́lẹ́fẹ́lẹ́ ló jẹ́ kó máa sọ pé yes bámbám làwọn yó ebi wọn ò mọ̀ pé bí ń pa ọmọ nìkan kan kẹ́ ẹ máa jáde kẹ́ ẹ máa pàtàn Odùduwà kẹ́ ẹ máa pàtàn ọjọ́ lẹ fẹ́ fi ìtàn orí burúkú tẹ́ ń pa lẹ́yìn Yorùbá yẹn ọjọ́ lẹ fẹ́ fi ìtàn òṣì yìí sílẹ̀ Akíntọ́lá kan ló dalẹ̀ Awólọ́wọ̀ kan ló dalẹ̀ Pẹ̀pẹ̀lẹ́mẹ́sì Awólọ́wọ̀ kan ló dalẹ̀ Adélábù ọjọ́ lè fẹ́ fi tán lẹ̀ ọjọ́ wo ni ẹ fẹ́ fi ètò orí burúkú ilẹ̀ Àsìkúwe bó ṣe wà ó ṣe búburú ó dalẹ̀ àwọn ọmọ Yíbò àbẹ́ ẹ̀ mọ́ ni bó ṣe wà ó dalẹ̀ àwọn ọmọ Yíbò ọjọ́ lè rí pé àwọn ọmọ Yíbò jáde rí wọn bẹnu àtẹ́lù wọn ti gbàgbé ó ti di àfisẹ́yìn tẹ́ gbogbo ààrẹ faṣọ ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀yin ọmọ Yorùbá ẹ bẹ̀rẹ̀ sọ á lọ gbé ìwé ìtàn ẹ máa pàtó òfò ní ìbáyín wí nígbà tí ẹlẹ́ni sẹ́ǹdì owó sí i ẹ ṣe ni má máa fẹnu yín wa rọ́ọ̀fù ẹlẹ́nu já wáyà gbogbo tó ti ń pariwo Odùduwà ní ìsẹ́ ẹ̀ jáde kẹ́ ẹ sọ pím ẹ wá wò pé ẹ jẹ́ ká wo ibi tó máa bá dé ẹ̀yin mú ìgbà tó rí pé wọ́n jáde ní ọjọ́ tó ń jáde gbogbo ayé jáde yẹn ẹ wá rí pé àwọn arábí wọn máa mú kíní kékeré lẹ́wà bọ́ta lẹ́wà ń sọ̀rọ̀ rubbish kí ló dé ẹ̀yin ọmọ Yorùbá bàjẹ́ ọ̀rọ̀ kí ló dé tẹ́ ẹ fi máa ń rò pé bámbám lẹ yó ẹ mọ̀ bébí ń pọnmọ ẹnìkan kan kí ló dé fi ń rò bá yẹn wípé bámbám lẹ yó ẹ dòdò Ọlọ́run tẹ́ bá mọ̀ pé ẹ sọ̀pọ̀tì àwọn Odùduwà ẹ ṣe páàkì wẹ̀ ẹ dúró síbi kan náà kí ló dé dùn èmi kan tí mo sọ̀rọ̀ yìí mi sọ pé Odùduwà ó bọ́ sílé ní èyàn kò tiẹ̀ sí èyàn sì ń sọ ni 2023 tọ́nà bá pé Yorùbá ló ṣe máa wà ń bẹ̀ mo support but ẹ má jẹ́ ká máa fi ẹnu wara wa sẹ́yìn ẹ wá gbé tàn kalẹ̀ nísìnyí ẹ wá sọ pé àwọn èèyàn fi àwọn Odùduwà ṣe yẹ̀yẹ́ lẹ́nu yín àwọn ló fọ Odùduwà ṣe yẹ̀yẹ́ ọjọ́ táwọn ọmọ Ìgbò ti ń kéde tiwọn ta ló fi wọ́n ṣe yẹ̀yẹ́ ẹ̀yin gangan lẹ́ ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ kì í ṣe àwọn elédè míì ẹ̀yin gangan ni ẹ ń fi àwọn ọmọ ìyá yín ọmọ bàbá ń ṣe yẹ̀yẹ́ èmi ò dẹ̀ dá yín lẹ́bi ẹ̀yin ọmọ ẹ̀tẹ̀ wà ń lo ìbò ẹ máa sẹ́ẹ̀dì owó omúgùn owó dìdìrín ẹ máa sẹ́ẹ̀dì ẹni tó bá nídìí help kó wá sórí Facebook kó wá ṣàlàyé àárẹ̀ tó ń ṣe àwọn ayé adáwó fún ẹ má dáwó fún yín kankan mọ́ ẹ má dáwó fún anybody mọ́ kọ́tọ̀kọ́tọ̀ wọn pọ̀ jù èmi ni mo lè sọ̀rọ̀ èmi mo mọ̀rọ̀ gbé kalẹ̀ pọ̀ jù ta ni ò nọ́rọ̀ lẹ́nu ẹ ti máa ṣe nǹkan tó dáàbọ̀ ẹ wá fi nǹkan kékeré ẹ wá fi pé too no mo lè sọ jù mo mọ ẹ̀tàn ẹ wá fi ba nǹkan jẹ́
ṣé ẹ mọ̀ pé ibi tẹ́ ti ń sọ̀rọ̀ gbogbo àgbáyé ló ń rí yín ni àwọn Yorùbá wọn á túmọ̀ ọ̀rọ̀ yẹn fún àwọn Haúsá náà Haúsá máa dùn ún sí pé ẹ ṣáà gbọ́ gómìnà olórí burúkú tó wà ní nọ́ọ̀tì yẹn ọ̀rọ̀ tó sọ pé àwọn onílẹ̀ Yorùbá ṣé àwọn ìyá oníkarosí ló máa pín Nàìjíríà àbá àwọn fọgánẹ́sà ilẹ̀ Ìgbò ló máa pín Nàìjíríà pé tó bá pín Nàìjíríà ipe bí máa pa wọn báwọn ló máa lose ṣé yóò gbọ́ ni ó tẹ̀ máa ṣeéṣe kò tẹ̀ ní ṣeéṣe ẹ ní sọ́pọ́tà ẹ̀dẹ̀ ní sọ̀rọ̀ nìyẹn ẹ máa bá prógráàmù tí tẹ́ ń bá lọ tó wáyé mọ̀ yín sí olójú àánú tí èèyàn míì mọ̀ ṣe tó yẹ pé owó àwọn èèyàn ló ń dáwó ẹ máa bá lọ kò sí ẹni tó dín in lọ́wọ́ mú yẹn ó tó dín sí Odùduwà kò sẹ́ni tó dá sí ó ṣe wá jẹ́ ní ìsìtẹ́ pé wọ́n wá ṣe rálì tẹ́ rẹ̀ rí mọ̀ pé àwọn ayé wọ́n jáde wọ́n tún yàyà gbogbo èèyàn jáde ẹ wo ní Ìfàkọ̀ ẹ wo èrò Ọlọ́run bá mi ní Ìfàkọ̀ Ìjàyè ẹ wo èrò mìtìmìtì báyìí ni àwọn tó dẹ̀ wá ń bẹ̀ àwọn tó hàn jẹun yóò ní èmi tí mo ń sọ̀rọ̀ yìí mo ìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kí n má ṣiṣẹ́ mọ́ kí ni mo fi máa jókòó nǹkan tí máa jẹ tí máa mú dọjọ́ alẹ́ Ọlọ́run ti ṣe torí mi ń kọjá àyè mi ẹni tó bá bímọ rẹpẹtẹ bí dọ́sìn ọmọ ló lè máa sọ pé kíní ìwọ̀nba tó Ọlọ́run tí Ọlọ́run fún mi Ọlọ́run ti bá mi tì wọ́n débi tí ẹ̀rù ti ní bá wọn èmi gan nǹkan tí máa fi jẹun kí n má iṣẹ́ mọ́ nǹkan tí máa jẹun tí máa fi wọṣọ tí máa fi ṣe nǹkan tó ẹgbẹ́ ń ṣe Ọlọ́run ti ṣe fún mi mi ì tí ì lọ lóyìnbó ni ṣùgbọ́n ebi ò pa mí mi ì dẹ̀ yó ebi ò ṣe máa pẹ́ kí ló kàn mí ṣé kíyàn máa ṣìtì kó máa fi hàn ṣé kì í du ẹ̀yin ni kíyàn ṣìtì mi kó máa fi hàn mí mo lè ṣèyàn léṣe sí kó máa sọ pé lódìdí ìlú ọmọ ìyá mẹ́ta àyàn kan ló wá ń gbádùn àwọn méjì ń rún pa wọ́n dẹ̀ ń sọ ìgbẹ́lẹ̀ wá mú ìtàn ìtorí burúkú ẹ wá gbé tàn kalẹ̀ ẹ wá ń pàtàn